99.9 nǹkan tí ọmọbìnrin yìí tó sọ, gbogbo nǹkan tó mí àtèyí tí ò mí nínú ìgbésí ayé ẹ̀ kó bọ́ síta kó wá fi gbé ṣépè pé tó bá jẹ́ nǹkan yìí o kó rí báyìí fóun àti àrọ́mọdọ́mọ ni o. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí wàá nílé lóko lẹ́yìn òdì, mo kí wá ipá kó jẹ́ ọjọ́ ṣeré, mo kí ẹ̀yìn ìyá, mo kí ẹ̀yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín, ààyè ọ̀pẹ yọ ṣé yọ lọ́dọ̀ sí náà. Ní agbára ló wà ṣẹ̀dá, ààyè ọpẹ a máa yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, ààyè ọpẹ ló máa fún wa yọ. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ Dr. Zabby Talk Show, ààyè ọpẹ yọ. Gbogbo àlàyé ọpẹ fi máa ń yọ nínú ilé wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, àlàyé ọpẹ ló máa fi máa yọ. Yà ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tó jẹ́ wípé ẹ rí ìjẹ́ ọmọlúwàbí nínú ìṣe mi, nínú ìwà mi, nínú ìsọ̀rọ̀ sí mi, nínú àgbékalẹ̀, ẹ̀yin gangan ni mo yà ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀. Ọ̀rọ̀ kan ló ń jà ròyìnròyìn nínú Yorùbá world media. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ máa play àwọn videos kan, mo máa play ẹ̀ fún wa, bọ́ mi ò ní fẹ́ gbà wá ní àkókò. Bẹ́ẹ̀ ni. Owó gbé sílé tó ń gun o, ṣùgbọ́n tẹ́ bá máa rí tóun àtàwọn ògúnríbidó àwọn kọ́sítọ́mà dáadáa wọn Nàìjíríà Zabby and Co tó bá bọ́ síta wàá máa gbọ́ a lè gbà kí Ìgbò gbé kó lọ́wọ́ wa, Ìgbò máa lọ ni. Mo fẹ́ bímọ ṣé kó ṣẹ̀ṣẹ̀ lọ máa wọ eré mi lódò ní kí tó lọ́kọ ni, àbí kí ṣẹ̀ṣẹ̀ wá máa fi owó lọ máa ra pọ́nrán bíi tiwa àti Zabby ní UK ní London, kéèyàn fi odidi pounds kó máa lọ fi ro kójó kó máa fi ro pọ́nrán ní US. Ṣùgbọ́n ẹ̀yin brọ́dà mi l'Amẹ́ríkà yẹn tájọ wà nù movement ẹ̀ kò rú, ẹ̀yin ti US ẹ̀ kò rò gan o. Wọ́n gbọ́n Zabby wọ́n pàṣẹ ẹ̀ ní mí ìrírú ẹ̀ ṣájágbèjọ ẹ̀ lọ ní. Ṣé ẹ rí eléyìí tó ń sọ̀rọ̀ ara yìí? Wọ́n gbọ́n àwọn awo jòsí páàsì ló fi London kò jòsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà táwọn èèyàn tó bá ti jẹ́ tó wọ́n máa pàṣẹ wọ ráǹdì òun àti Zabby ni everybody wọ ẹ̀yìn ìgbà yẹn tó rí pé kò sí kankan mọ́ ló ṣẹ̀ṣẹ̀ lọ wá owó tó fi fẹ́ Yíbò tó gbé sí inú ilé. Ìwọ kọ́ kì í ṣe Yíbò ló gbé ẹ sílé, ìwọ gbé Yíbò gbọ́kọ sílé ni, kì í ṣe connection. Náà lórí wípé nǹkan tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò sọ̀rọ̀ wípé nǹkan tó bá wọ ẹlẹ́ni ló lè sọ. Mo rò pé first time láti 2019 tí mo ti wọ ìrìn àjò yìí, ẹni tí mo dẹ̀ ọkọ̀ bá sọ̀rọ̀ nínú ìrìn àjò yìí ó ní nǹkan tí mo ń ṣe lórí social media tẹ́lẹ̀tẹ́lẹ̀, marriage and relationship ni yà kò yẹ yín sí and counseling, nǹkan tí mo ń ṣe tí gbogbo ayé tó mọ̀ mí sí nìyẹn. Mo rí wípé kíní yìí mo ní interest, ìran mi ni ọ̀rọ̀ ràn mí lélẹ́yìí náà, bọ̀ mo jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá nation ó jẹ́ priority, mo mú as priority fún mi ju any other thing lọ, kò yẹ yín sí. Mo dẹ̀ rò pé ní tí máa kọ́kọ́ mọ̀ ká kọ́kọ́ jọ jẹ́ ọ̀rẹ́ wọléwọ̀de nínú ìrìn àjò yìí Dára ni mo kọ́kọ́ mọ̀. In short, Dára ni mo mọ̀ kí n tó mọ̀ Àjíà. Dára lèmi àti ẹ̀ kọ́kọ́ jẹ́ pàtì kí n tó mọ̀ Àjíà. Mo kọ́ máa rò pé bóyá gbogbo àwọn nǹkan kan láti jọ sọ ń gbà yẹn ló fẹ́ máa wò pé tàbí ni máa ó dẹ̀ rí pé mi ò ń bọ́ta sọ̀rọ̀. First time tí máa bọ́ta sọ̀rọ̀ lélẹ̀. Understand sí wípé tó bá lọ wo orí péjì mi, tó bá lọ wo orí péjì Dára, wàá rí pé a ti jọ ṣe program. Àjọ wà dáadáa ní gbogbo ìgbà yẹn, àjọ máa ń sọ̀rọ̀. Ìgbà tó yá lẹ́yìn ìgbà yẹn ni mo lọ wọ world media Àjíà Queen Naira, àwọn lórí mi lórí social media. So Dára sọ fún mi pé ẹgbẹ́ wà ń gbà yẹn, bọ̀ kó introduce mi sínú ẹgbẹ́ yẹn, bọ̀ akànjọ ń ṣe one on one ọ̀rẹ́ ni. Tó ti yé yín sìn, Queen Naira ló ṣẹ̀ṣẹ̀ wá mú mi wọ inú Yorùbá world media. Tó ti yé yín sìn. Now ní ìtẹ̀síwájú mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ relationship tó wà láàrin èmi àti Dára nígbà kan rí, relationship tó wà láàrin wa.
bó tó wá ṣe pé wọ́n ní kí bàbá káwọ́ sókè bàbá bold enough ò lè bá bàbá sọ̀rọ̀ anyhow gbogbo nǹkan tí Dara sọ nínú fídíò tó ṣe fún 4 hours something yẹn ẹni kó bọ́ síta gbogbo nǹkan tó ń dùn mọ́ nínú láyé ibi tó ti dùn mọ́ nínú jù ìyàtẹ tó wà láyé tó mí àtẹtò mi ẹni kó bọ́ síta kẹ́ni tó ní báíbù Kùránì àtàwọn tó ní olúgbòhò kó máa gbé jáde kó máa ṣe àṣẹ ó wá búra sí wípé 99 nínú gbogbo fídíò tó ṣe yẹn òótọ́ ni 99 wípé òótọ́ ni. àwọn kọ́kọ́ sí ara Ògúnríbidó Àrẹ̀sà Sábì àwọn ni wọ́n dàrú àwọn ni wọ́n bàjẹ́ wọn jẹ́ kí bàbá Akíntóyè wọn jẹ́ kí ó rí nǹkan ẹyọ kan ṣe ní àṣeyọrí báyìí. mélòó là wà níbi tí YSDM wà níbi tí àwọn bàbá olórí wà mélòó wà ní àwa tó jẹ́ pé àwa ládàárò àní kò bọ́ta Dara sẹ́ kó fi gbogbo nǹkan tó ní ètò mí àti èyí tí ò ní bó ṣe bọ́ síta tó ń sọ wípé o fẹ́ gbé ọmọ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ṣubú nínú gbogbo mídíà tó wà tán sọ̀rọ̀ fún Yorùbá Nation 50 ká má rí èyí tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀mẹ́ gbogbo wọn ló fẹ́ fìyà jẹ gbogbo wọn ló fẹ́ gbé ẹ ṣépè ìwọ nìkan ló wájú lóòótọ́ ó yẹ kó yẹ ara ẹ wò ó yẹ kó yẹra ẹ wò ó yẹ kó yẹ kí wọn náà yẹ àtàwọn tó ń gbọ́ ẹ tó máa ń bẹ ṣàmì sí èpè fèkì tó ń ṣe yẹn mo mọ̀ ẹ́ dáadáa tó mọ̀ ẹ́ pé amọ́ra ju bẹ́ẹ̀ lọ dìgdì ó mọ̀ you know that ó mọ̀ ẹ́ pé àwo lèmi àti ẹ gbogbo èyí tó ń ṣe yẹn camouflage ni yà wọ́n níbi téèyàn bá ṣe sí ibẹ̀ lèèyàn máa ti jẹ ìgbà tó sọ pé àwọn brọ́dà ẹ̀ tẹjọ wà ibo ló fẹ́ kí n gbé lọ ibo ló fẹ́ kí n gbé kinní yẹn lọ tó fẹ́ kí n gbé lọ sọ́dọ̀ MC Olúọmọ nà ó bí iṣẹ́ ọmọlẹ́yìn MC Olúọmọ ọmọlẹ́yìn Ìgbòho Òòṣà ni mo jẹ́ gbogbo wa náà la máa jọ máa jẹra wa kárí bí wọn náà ṣe wà tó fi lé ọkọ bojú tó jẹ́ wípé ní Jámánì ń bẹ̀ yẹn ìgbà táwọn ọ̀gá pátápátá wọ́n jọ ń jẹṣẹ́ wa àwọn ó ṣàmọ̀ àwọn náà tún wà ńbẹ̀ nínú Jámánì ń bẹ̀ gbogbo dédé náà ó dẹ̀ tún kiri náà wá sínú UK àwọn tó rí ẹ ní ilé ijó wọ́n ṣàrí ẹ̀wọ̀n náà rí wọn náà ó ti mọ àwọn tó lè jẹ́ ó kiri wá sí UK náà gbàgbé bó ń ṣẹlẹ̀ ọmọ kò sóṣì ibi tó ti sọ ó tọ̀rọ̀ nìyẹn ó tọ̀rọ̀ kan béèrè òun ló sọ yìí èmi mo máa ṣùzì níṣẹ́ máa ṣùzì máa gbé ẹ̀yẹ̀ wò torí mo mọ̀ pé mo máa náwó fún ẹ mo máa fowó spoil ẹ̀ that's me nǹkan tó bá lè mú mi tẹ́mi bá ra tíkẹ́ẹ̀tì láti fò jẹ́ ká jọ tá ọmọ jẹ́ àjọ tá jẹ́ àjọ gbé yẹ̀ wò. àní 99.9 nǹkan tí ọmọbìnrin yìí tó sọ gbogbo nǹkan tó mí àtẹ̀yí tí ò mí nínú ìgbésí ayé ẹ̀ kó bọ́ síta kó wá fi gbé ṣépè pé tó bá jẹ́ nǹkan yìí o kó rí báyìí fóun àti àrọ́mọdọ́mọ ni o tó gbé sẹ́nu tọ́jọ́ bá ń sínú amójú náà kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ Dara sọ̀rọ̀sọ̀rọ̀ jọ ní gbogbo wa sọ̀rọ̀sọ̀rọ̀ but èmi fi ọmọ Olúwa bí ọmọ tí Olúwa ìwà tó bí òun lèmi fi ń kún tèmi ṣé wọn nìkan lọ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ìwọ báwo ìwọ gan ò ní jẹ́ tán gbàgbé ẹ̀ àlọ́ ò ní jẹ́ tán sẹ̀ tíṣọ méjì bá já a máa jà lọ ni méjì ló sì jà a máa tún máa struggle a máa jà lọ ni jẹ́ká gbàgbé bó ìṣẹ̀lẹ̀ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ ṣé wọ́n mọ̀ mí ni ọmọ background ni ṣé ọmọ ibi tí mo ti ń bọ̀ tó bá mọ ibi tí mo ti ń bọ̀ ò ní gbé náà wojú mi Dara ọmọ street lèmi ọmọ street ni mí tó bá rí mi physical wàá mọ̀ ìpọ̀ ọmọ street lélẹ̀ oní mò ń borí mò ń ṣe kinní kan tí bá borí ńkọ́ tí bá borí yẹn wá ní kinní oní mò ń ṣe àgbèrè ẹ̀sìn mo tún wá ṣàgbèrè ọkọ gbàgbé bó ń ṣẹlẹ̀ nǹkan tí mi ò fi ní gbé sàlẹ̀ tó bá ní àwọn nǹkan tó máa rìn mí láyà má ní ọmọ gbé ṣòkòtò ẹ sókè pálẹ̀ ẹ̀ mọ́ kó gbé sọ̀hún èyí tó bá yí gan ìyẹn nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ pé mo wá ń fowó lọ ṣe gbogbo dédé náà
tó bá lò wà ní Jamaica tí bá mọ̀ wípé o débẹ̀ nìyẹn máa débẹ̀ lómi mo lówó mi iṣẹ́ tí mo ṣe ń bíbá yìí nìyẹn mo ń san tax fún ìjọba UK náà gbàgbé bó ìṣẹ̀lẹ̀ ọmọ onídán ni yín idán ni mò ń pa wọ́n bá pè mí sínú Yorùbá Nation lọ béèrè lọ́wọ́ àwọn ọ̀gá ńlá wa ó ṣàmọ̀ torí gbogbo èyí tó ń sọ yẹn tibítibí tájọ máa ń wà lórí fóònù èmi àti ẹ̀ òun kọ́ ló ń ṣe kinní yẹn fún mi ọ̀gá ńlá lájọ ń gbé súnmọ́ra wọn torí a mọ̀ pé irú ọjọ́ èyí máa wáyé ọ̀gá ńlá tí wọ́n jẹ yẹn tó wá ń jẹ ní Jámánì òun náà lèmi náà ń jẹ àjọ padà yẹn ni gbà bẹ́ẹ̀ ọmọ street jọ ni wà náà ìwọ tó wà ní ọkọ èmi ò sí ní ọkọ dára àbógbọ ó gbọ́ tàbó gbà èmi ti fi ní ọkọ sílẹ̀ long time ago o understand sí tẹ́mi bá wá ṣe èmi máa ń yanbọn ni mo máa ń yanbọn tó mo yẹ àwọn tí mo ti yanbọn ẹ̀ lórí street tájọ wà yìí lórí street tájọ wà yìí gbàgbé ẹ̀ because mo lówó tí mo fẹ́ fi ṣe ni èmi máa ṣe kinní yẹn fún wọn ni gbàgbé ẹ̀ máa ṣe kinní yẹn fún wọn tó bá dùn mọ́ mi torí pé iṣẹ́ tí mo ń ṣe nílùú òyìnbó nìyẹn kò yẹ àwọn òyìnbó ni mo wá ń gbà ṣe é bọ̀ àwọn òkì máa ń gbé èèyàn débẹ̀ dáadáa èmi tí mo béèrè lọ́wọ́ ìyá tó bí mi lọ́mọ ẹgbẹ́ àmàmì gbogbo dédé náà ìdọ̀ gbogbo bámbà wáyé tó máa ń gbérí báyìí ọmọ ojú ẹlẹ́gbàá lè ní dára gbàgbé bó ìṣẹ̀lẹ̀ gbogbo ara mi tattoo ni gbogbo ojú mi gbogbo ojú mi báyìí mọ́ etí mi 15 earring ló wà ní gbogbo ẹ̀ tó bá ń bò bóyá tó ń rí mi ní online ọkàn máa wí pé bóyá kí ni wo ọmọ gbogbo ìbàdí everywhere ẹjọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ má jẹ́ kí dára ẹ má gba nọ́mbà mi lọ́wọ́ dára máa pe nọ́mbà mi fún yín sìn bó máa gba commission ni a gba commission lọ́wọ́ yín ni torí ó mọ̀ wípé ọmọ onídán ni mí àjọmọ́ra láti ilẹ̀ ni ó mọ̀ wípé ọmọ orí street ni mí ọ̀gbágbá ó mọ̀ pé mo wá pretend lórí social media ni ó mọ̀ òun náà dẹ̀ máa ń gbéṣẹ́ fún mi but this time around ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹ má gba nọ́mbà mi lọ́wọ́ èmi tí ẹ wá lo nọ́mbà yẹn mọ́ ìwọ tó bá fẹ́ jẹṣẹ́ ká ń sọ yìí gbàgbé ọmọ rẹ̀ náà ọmọ rẹ̀ náà kí ni ó rí age firstborn mi is 39 years old tẹ́mi àti firstborn mi bá náà máa ń bèrè pé ṣé boyfriend mi what are you talking about jọ ọmọ gbàgbóṣì gbàgbé kí ni gbàgbóṣì ọmọ gbàgbóṣì gbogbo ara màmá látòkèdè rẹ̀ tattoo ni mo fi wẹ̀ ni gbogbo dédé náà èmi máa ń train àwọn èèyàn ni tó bá fẹ́ jẹṣẹ́ yẹn máa ṣe kinní yẹn fún ẹ wàá sunkún ni èmi máa ṣe fún ọ tó máa sunkún ni kí ló ń sọ yìí ó wá lọ bomi èmi mọ ní gbogbo dédé náà mi kó tó wá wù mí ni máa fi dá lára máa fi ṣe design máa fi kọ gbogbo anything tó bá wù mí ìwọ tó wà nílé ọkọ èyí tí wọ́n gan ṣe ju ẹni tí ò sí nílé ọkọ lọ aṣáájọ ń jẹṣẹ́ ti bí ni àwọn tèmi ti jẹṣẹ́ wọn nírìn àjò yìí ìwọ má ka méjì mẹ́ta o a ti jẹṣẹ́ tó 14 gbàgbé ẹ̀ mọ́ gbàgbé òṣì ìwọ báwo kò sórí ẹ̀ ń bẹ̀ gbàgbé bóyá ṣẹlẹ̀ kò sórí ẹ̀ ń bẹ̀ ó wá ń sọ̀rọ̀ wípé wọ́n ń ṣòṣèlú èmi sọ fáwọn èèyàn náà gbogbo wa là ń ṣòṣèlú ń sìn àjọ ń ṣòṣèlú ni àjọ ń campaign ni ní ìgbà tí Àjì Àtàn lọ sí Ilé Ifẹ̀ tá ló lọ campaign fún lọ́dọ̀ àwọn ọba ẹbí Sunday Igboho ló lọ campaign fún tí Sunday Igboho tó bá gba security ní under ta ni Dára sọ fún mi under ta ni ó ti fẹ́ gba security ṣe under Tinubu ni are you telling me táwọn kan bá lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat tó wá lọ campaign olóṣèlú fásitì olóṣèlú gbàgbé ẹ̀ ọmọ gbàgbé òṣì kò sóṣì gbórí ẹ̀ kúrò ń bẹ̀ ọmọ afọ́gòmọ̀ ẹ̀ lórí ìwọ báwo ojú ẹlẹ́gbàá lè ní gbé ojú ẹlẹ́gbàá mo dàgbà sí lọ́bẹ̀rẹ̀ ní 90s bàbá owó ní gọ́stọ̀pù ojú ẹlẹ́gbàá lábẹ́ bridge yẹn àwọn tó bá mọ ìdán bó ṣe ń lo aṣọ fún ẹ àwọn àtàgbò a máa ń gbé gbó tẹ̀lé wọn lẹ́yìn bẹ́ẹ̀ ó fẹ́ kí n ṣí ara mi fún ẹ kó wá gbogbo àwọn àpá ọ̀n jẹ wá àwa náà jẹ wọ́n
gbàgbé ẹ̀ Dára ìwọ báwo kí là ń sọ kí ló ń sọ ó wá ní tó bá fẹ́ nọ́mbà dr tó bá fẹ́ nọ́mbà Zabby wọ́n fún wọn ní nọ́mbà mi jẹ́ èmi máa pe nọ́mbà mi fún ara mi ẹni tó bá fẹ́ gbéṣẹ́ wá ó wà ńlẹ̀ èmi máa ṣe training ni mo máa ṣe àwọn training kan tó jẹ́ wípé tí bá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn gbogbo ìtàn yìí tí máa ṣe àwọn iṣẹ́ yẹn lọ ìtàn ò ní omi rárá o tún mọ gbọ́rú ẹ̀ rí àwọn training kan wà tó jẹ́ pé gbogbo ìtàn yìí ẹni hàǹgù tán bá hàǹgẹ̀ sí wàá máa lọ ni àwọn training kan wà tó jẹ́ máa jẹ́ tó jẹ́ pé wọ́n na wà gan tó bá lóun ya wèrè gbọ́ngàn wàá sọ pé o sí rìn ni mo kọ́ṣẹ́ tí mo mọṣẹ́ ni nà án but èmi ò sí nílé ọkọ èmi fi ń ṣiṣẹ́ ṣe ni tàbí bọ ìwọ́n tó fi ṣiṣẹ́ ṣe ń kọ́ àtijọ́ jẹ nǹkan kan náà àtijọ́ jẹ nǹkan kan náà àtijọ́ jẹ nǹkan kan àtijọ́ ṣègbè wọ́n lè máa mọ̀ kí ló fa ilé tó ń dàrú lọ́wọ́lọ́wọ́ lókè lọ́hùn ṣèbí wọ ni gbogbo wa lólóṣèlú Dára gbogbo wa lólóṣèlú táwọn kan bá gbójú jáde tó mọ̀nà tó fẹ́ fi gba Yorùbá nation ni ibo ni Yorùbá nation wà ń sìn stage wo ló wà stage wo ló ń lọ mo ń béèrè lọ́wọ́ ẹni stage wo ló wà stage wo ló ń lọ gbogbo wa pátápátá lólóṣèlú ń sìn because tó bá gbé security yẹn fún wa fún Chief Sunday Igboho under tani Sunday Baba Akintoye ni Sunday Yorùbá nation ni under APC ọmọ gbàgbóṣì under kini under APC Igboho versus Oríyọmí Hamzat ọmọ ìyá lọ́jọ́ wà track kan náà ni gbogbo everybody wà àjọ wà lójú kan náà ní lọ́wọ́ yìí Yorùbá nation tó bá máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ ó wá lọ ń campaign fún lóṣèlú ẹ wá fi tèmi kún who are you ta ní ẹ gangan náà ta ní ẹ àwọn tó ń sọ yẹn gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ mo tún náwó dáwọn ẹlòmíì lórí báwọn sùn náwó fún wọn ṣe shopping fún wọn ṣe bówó mi ni owó ara tèmi mo tún owó idán tí mò ń pa mo tún fi máa ń mú nǹkan tó wù mí mo máa ń choose nǹkan tó bá wù mí lọ́jà ní lọ́ọ́ béèrè dáadáa máa béèrè ni pé báwo ni bọ̀ tv ṣó débẹ̀ tó bá fẹ́ get in touch pẹ̀lú mi nọ́mbà mi nìyẹn pé mi direct má pè Dára èmi ní kò pè gbéṣẹ́ yẹn fèmí fúnra mi èmi máa san tax lórí ẹ̀ ni ìwọ báwo ó máa wà ó yẹ ẹ́ sìn jẹ́ ká jọ gbé gbogbo dédé ní ẹ̀jẹ̀ àjọ gbé yẹ̀wò ìwọ wà ní ọkọ ṣá ìwọ wà ní ọkọ ó wà ní ọkọ àmọ́ bó ṣe ń lọ náà alẹ́ mi ò sí ní ọkọ mo lè bó èèyàn mẹ́wàá jẹ lójúmọ́ tó bá ti jẹ́ tòun mi ni màá tún náwó lé lórí lọ bèrè lọ́wọ́ gbogbo wọn pátápátá gbogbo àwọn bíi 14-24 tó mọ̀ yẹn bèrè lọ́wọ́ wọn tàbí ṣé kí n máa mú rìsíìtì shopping kí n máa mú jáde fún ẹni tàbí kí n gbé àwọn fúnra ara wọn àyè ń lọ sí part 1 la wà yìí ìwọ náà máa ṣe lọ ṣe bó dá fún mi lésì a máa jọ wà ní the same level ni mo kọ́ máa ń ṣe kí ni máa ṣe bí ọmọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní oṣù ọmọlé o mo san lórí gan ni ní iṣẹ́ ọmọlé mo ṣe ọmọlúwàbí fún gbogbo ayé bọ ìwọ yìí Dára onírọ́ tó fẹ́ bà gbogbo ayé jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń lọ sórí platform ẹ̀ tó bá gbọ́rọ̀ wá tá ìgbọ́rọ̀ wá tẹ́ máa ṣépè àánú yín ò ṣe ní àánú àrọ́mọdọ́mọ yín òun ló ń ṣe mí tẹ́ ẹ̀ báyìí tí ìmọ̀ Dára ní 2025 wípé atúrọ́ tàbí èlùbọ́ ni wípé kò sí níbi nǹkan tó darí ẹ wo gbogbo mídíà bíi 50 òun nìkan náà ń fìyà jẹ òun nìkan náà ń robiro òun nìkan náà fẹ́ òun nìkan ní dis òun nìkan ní dá kí ni mo ṣe gangan tó fi mú ọ̀rọ̀ tèmi mọ́ tó bá ń bẹ èèyàn kan jà á pààkì gbogbo èèyàn tó wà ń bẹ èmi ò kí máa ń dá lóhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ eléyìí ìwọ fi ń pawó lórí péjì òkè èmi gan fẹ́ di blogger sí èmi náà mo fẹ́ pawó lórí péjì mi èmi ń ná owó ìlágùn mi owó kíní yẹn gbogbo kíní yẹn mi ná sí ìrìn àjò Yorùbá nation mi tó bá pè mí níbi 100 máa dáhùn níbi 99 mi ìdẹ́ lọ bá wọn gbowó lọ́dọ̀ anybody ìlágùn tèmi ṣé kíní yẹn fún wọn tẹ́mi ń ṣe yẹn tí mo rárá owó yẹn òun lèmi ń ná sí orí ìrìn àjò ìran mi
èmi yàtọ̀ sí ìwọ tó jẹ́ wípé o máa ń gbégbá báárà kiri. Ìwọ ló máa ń ní kán ṣàánú ẹ lórí platform mi mọ nǹkan tó ń ta, ẹ sọpọ́ọ̀tì mi, ẹ ṣàánú mi. Èmi náà ló ti gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu tèmi. Ṣé gbogbo akọ́lájọ́ ń ṣe ni? Ṣé lóyìnbó kọ́ ló wà ni? Ìwọ ló láwọn gúrùpù tó máa ṣe birthday fún ẹ, ìwọ ló láwọn gúrùpù tó máa dáwó fún ẹ, ìwọ ló láwọn gúrùpù tó máa ṣe studio fún ẹ. Kí ló fi yàtọ̀ sáwọn tó wà ní Nàìjíríà tó ń gbégbá báárà? Dára sọ fún mi, báárà ní Nàìjíríà tó sọ wípé wọ́n ń ṣe mídíà, wọ́n ń gba 5,000, kí ni ìyàtọ̀ ìwọ àti wọn? Wàá wá máa porúkọ Ọlọ́run bí ìgbà tó jẹ́ wípé ìwọ àti Jésù lọ́jọ́ bí lọ́jọ́ kan náà, tó dẹ̀ jẹ́ wípé ó mọ̀ mí mo mọ̀ ẹ́ dídì ìgbó mọ̀ ní pé kìíní yẹn kọ́ ló ń ṣe ẹ́. Ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ pé camouflage òun ló wá ń ṣe lójú ayé. Jésù mi ló pè mí, tí ìwọ jẹ́ Jésù mi ló pè mí, Jésù mi ló pè mí, Jésù ẹ pè ẹ́ wá. Jésù ẹ tó pè ẹ́ tó ń fi gbogbo nǹkan ẹ yẹn kò wá lè fi hùn ẹ kò lè fún ẹ lágbára yẹn láti jẹ́ kẹgbà Yorùbá nation pátá everybody ń sìn gbogbo wa ní olóṣèlú. Nǹkan tó bá mú ṣe Sunday Igboho tó bá lè accept wípé ẹ bá mi bẹ̀ kí n lè ní ìtúsílẹ̀, kò dé kí n ní ìtúsílẹ̀ nìkan, ẹ gbé security fún mi. Security tán bá sign ní under àbò ni, under nǹkan tó ń jẹ́ Nàìjíríà tó ń jẹ́ ní under APC ni. Àwọn àìkún ìnàrà náà tán wá lọ sí ọ̀dọ̀ olóṣèlú tán lọ campaign fún wọn. The same everybody ti wá wà sí everybody ó ti cast everything ti cast ó ti cast tàbí ibo ló ti because everybody ló ti dolóṣèlú. Gbàgbé bó ń ṣẹlẹ̀ alásọ̀bọ̀tò alásọ̀bàǹkanjẹ́ ìwọ ṣé kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tó o máa tún ní àwọn ọ̀gá bó ṣe jẹ́ nìyẹn. Ṣòro pé gbogbo àwọn tó ń wò ẹ́ yẹn gbogbo wọn pátápátá náà ń fi inú ṣàdúrà fún ẹ pẹ̀lú ẹjọ́ àbòsí, ẹjọ́ parí ikú tó máa wá lò lórí platform. Gbogbo kìíní 4 hours tó ṣe òun nìkan ló ṣe dáadáa, gbogbo àwọn tó pọ̀ fẹ́ bàjẹ́ ni. Ẹni ẹ bá wọn ṣe ṣé ẹ mọ̀nà tá fẹ́ fi gbà ni? Ṣé a mọ bóyá fẹ́ dí ọwọ́ wa ni ká kàn mú gbogbo wọn ká mú wọn lọ́tà? Níbi tọ́rọ̀ yìí wá dé sí, níbi tọ́rọ̀ Yorùbá nation wá dé sìn yín, ṣé kò yẹ ká wá lo number 6? Ṣáàtì ẹ̀mọ̀ gan bóyá orí yọmí gan bóyá pẹ̀lú ẹni tọ́lọ́run fẹ́ lò fún wa gan láti ṣe ìrìn àjò yìí gan. Ẹ̀wà rí ẹjọ́ ẹgbà wá ó wá ń pa irọ́, ó ń mú irọ́. Dára yìí tó sọ fẹ́mi ò parọ́ o, bó ṣe rí gangan ló sọ yẹn. Wo bàbá wo first class ni mí, ó mọ̀ náà first class ni mí, èmi sọ táàtì lé lórí nílùú òyìnbó ní jẹ́ pé nọ́mbà mi 074 83 87 6337. Ẹ má wá bá mi tú Dára o, ìwọ tó bá fẹ́ gbé kinní yẹn súnmọ́ mi, ẹ má wá ó máa ṣáàjì yín ó máa gbà kankan lórí ẹ̀. Call me direct, gbé súnmọ́ mi fúnra rẹ̀, èmi náà ṣe interview fún ẹ tó bá yẹ pé mo lè gbé súnmọ́ ẹ because àwọn òyìnbó ló ń sanwó mi, àwọn òyìnbó ló ń san kinní yẹn. Gbẹ̀mí máa ń náwó sórí àwọn dúdú ni. Aláwọn nínú ìrìn àjò yìí sẹ̀ mi ti máa kà wọ́n bí 7-14 ṣá ni máa ti gbéṣẹ́ wọn. Ó dẹ̀ náwó lé wọn lórí ni. Wọ́n ní proof wọn lọ́wọ́ gbàgbé ẹ̀. Tó bá dé stage yẹn, àtúpọ̀ fún proof a pọ̀ sórí ayélujára ká fọ́ gbogbo ẹ̀ lójú. Ó fẹ́ máa dẹ́rù bèèrè, máa dẹ́rù okó lábarúgbó. Ó bọ́ mọ̀ọ́kí. Àyẹ̀ṣẹ́jọ́ bẹ̀rẹ̀ ní o, this is part 1, bóyá 50 là ń lọ, mi ò tí ì mọ̀. Jọ torí Ọlọ́run bá mi máa dá mi lóhùn, èmi gan fẹ́ blow, mo fẹ́ fẹ́ blow Dára. Ṣùgbọ́n jẹ́ ká jọ máa dára wa lóhùn. Gbàsgbò máa ṣeré pàdé mi. Wọ́n lọ. Tó bá fẹ́ get in touch pẹ̀lú mi, nọ́mbà nìyẹn. Pè mí direct, má pè Dára, èmi ní kò pè. Gbéṣẹ́ yẹn fèmí fúnra mi. Èmi máa san tax lórí ẹ̀ ni. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.